Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ̀rọ kò dídá àkókò yìí. Ká mú fọ̀rọ̀ náà gùn, Mufti padà fèsì lánàá. Ọ̀rọ̀ ń dùn, ó dùn gan o, ọ̀dà kíyàn mọ́ ọ̀rọ̀ sọ. So, bẹ̀ àwọn àfẹ́sìn ọmọ pàkíyèsí kan. Wọ́n ní kíyàn máa ṣọ́ra gbọ́rọ̀ nítorí pé àwọn ọkàn wa yìí dọ̀áyìfà, ọkàn wa le púpọ̀. Wal bid'atu khattafa. Àdádálẹ̀ sì ní òun mọ̀ sáré máa já ọkàn gbà ni. Téèyàn bá gbọ́n tí Mufti sọ ọ̀rọ̀ ohun bíbà tó síbù perfect. Tó yẹ pé ní èyí nífẹ̀ẹ́ rí kọ́mẹ́ǹtì kankan mú jáde pé ní ibi ló kù sí. Àmọ́ tá a bá gbọ́ di ọ̀rọ̀, tá a bá wò ó dáadáa, àwọn òfẹ́ fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ pọ́tàbùkù ẹnì kankan. Ẹ máa gbọ́ o. Bẹ́ẹ̀ ni a sì fẹ́ rà bọ́ ọ̀gbẹ́ni yìí lọ́rùn, ẹni yìí a fẹ́ rà bọ́ ọlọ́run nǹkan tí ò ṣe. Àmọ́ tí ọmọ jẹ́ àpọ́nlé fẹ́ sin Ọlọ́run. Kò dìgbà tí a bá tó ń lọ gọ́lọ́gọ́lọ́ síbi tí ò yẹ. Mufti sọ àwọn ọ̀rọ̀ wọn pọ̀ gan-an, àmọ́ àwọn ọ̀rọ̀ wọn kalimatu haqqin duhina bihil batil. Udhina bihil batil. Ọ̀tọ̀ ọ̀rọ̀ ni wọ́n sọ, àmọ́ udhina bihil batil. Ìbàjẹ́ ni wọ́n fi para fún. Kírímù ọ̀rọ̀ ń dá ó fáyìn ó dùn lóòrùn, àmọ́ ìbàjẹ́ ni wọ́n para fún. Ẹjá máa gbọ́ ọ̀rọ̀ bismillah, ọ̀rọ̀ tí kùtà sọ lóríṣiríṣi o. Àbùkù lẹ́nu kìí sàbùkù. Àwọn là ń pè yẹn sẹ́sìn. Mo bá tún nínú gbòmí ẹ̀yìn náà lọ́wọ́ bí àwọn ìdáfọ́ ọlọ́run àwọn ọlọ́kùn ti sùúrù náà. Ẹ̀yà rẹ̀ ọjọ́ ìbànújẹ́ lọ́wọ́ fún. Wọ́n ní pé táwọn bá bínú kò ń bẹ̀ wọ́n láwọn kan tó ń sọ̀rọ̀. Ìyọ́nú Ọlọ́run là bá wà. Ká mọ̀ wò wípé ní kí lèyẹn fẹ́ sọ. Tá a bá dúró tí kí lèyẹn fẹ́ sọ yẹn níṣe kankan. Dédé ntọ́ bá jẹ́ ntọ́ bẹ́sìn Ọlọ́run mu là bá ṣe. Adẹ̀rù pé òun náà lẹ̀ ń ṣe kọ́ lọ́run sí rọrùn. Àwọn tí bá sùn kálá kìí ń bẹ̀. Náà. Ìbànújẹ́ ló mú ló fi ìlú láti bá wù ú. Àwùkọ́sọ̀ òun náà wà rí lára wọn ní ìsìn. Ẹdúrà àfáà wọn ti dáná sí jàre. Wọ́n ní ìbànú pé àwọn ẹni sọ pé ní ìbànújẹ́ ìyá Aláàjì Wàsíù ló mú wọn tán fi ṣe báwọn sọ̀rọ̀. Ǹjẹ́ lóòótọ́ níbí ìbànújẹ́ tó mú wọn lọ́jọ́ tí kinní náà ṣẹlẹ̀ tán fi wá bá yín lọrin bí ìyàwó àwọn tẹ́ ń ṣe, ìbànújẹ́ wọn ò dì wọ́n mú lọ́jọ́ wọn gangan. Gbogbo wa náà sì mọ̀ nígbà tí àdánwò bá báyàn ní mọ́ ní agbára jù. Islam pàkíyèsí wa pé ìgbà tá a lè ṣe sùúrù jù náà nù ni. Káwá ní sùúrù ni wọ́n ṣe ń gbà wọn tán fi wá bá yín lọrin, wá bá yín ṣèyàwó kejì tán o. Wọ́n tún wá ṣe tán, wọ́n tún wá gba agbo pàtí tí wọ́n ti lọ kọrin fáwọn ọmọ yín táwọn yín náà ń jó. Subhanallah, àwọn Mufti Ìlọrin, ọmọbìnrin. Wọ́n ṣe ń ga àyà ni wọ́n ń ga ẹ̀yìn, wọ́n ń ga wájú, wọ́n ń ga ẹ̀yìn. Àwọn àfáà náà wà nílò ọ̀gánú. Ní tẹ́ padà kùnú. Ẹ ti jọ ríra yín tán tayọ nǹkan tẹ̀yìn sọ yìí. Ọ̀dà ọwọ́ aláǹfààní, ó gbé sùúrù wùn mi, ó gbé bànújẹ́ wùn mi, ó tún wá play ní patí fún yín. Kò sunkún bẹ́ẹ̀, kò dárò ìyá rẹ̀ ń bẹ̀. Ní pé kò dùn wọ́n o. Kò sẹ́ni tí ìyá rẹ̀ kú tí ò ní dùn o. Àwọn tí àwọn bẹ láyé ọlọ́mọ kan jù pa wọn, àwọn tán ti kú kọ́lọ́mọ tàbá wa kẹ́ wọn. Àmọ́ tá à ń sọ ni pé ní àwọn tí ò ṣe daṣọ bò ẹ mọ̀jà daṣọ bò. Ọ̀fọ̀ tí ọ̀bá ẹni yìí ìbànújẹ́ tí ò gbé tó fi lùnì wá lọrin wá bá yín tẹ̀jọ́ ṣe patí ìyàwó. Ẹ tún wá kúrò ń bẹ̀, ó tún padà síbi patí tiẹ̀ náà ibi tẹ́tí lọ ṣe é lẹ́kọ̀ọ́ tẹ́tí ṣe àṣekágbá. Kò rí ìbànújẹ́ wọn ọ̀tọ̀, ọ̀sẹ̀ wá di lọ́jọ́ òun lórí ìjòkó. Ìbànújẹ́ wọn ọ̀tọ̀ ẹni yẹn náà lọ́jọ́ sọ pé àwọn àfáà fẹ́ ganu. Ìbànújẹ́ wọn ọ̀wá tọ̀ lórí ìdúró kó ṣe wípé ní ìgbà tẹ́ wá ń bá a sọ̀rọ̀ tẹ́tún sọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ tẹ́tún ṣe tàwílù lóríṣiríṣi. Ìbànújẹ́ wọn ọ̀bá ẹni yẹn kó tẹ̀ wá gbé ọ̀rọ̀ mi lẹ́nu rẹ̀ pátápátá. Kọ́ wá ṣe wípé ní àwọn ọ̀kàwé o, àmọ́ táwọn mọ̀ ní pé ní téèyàn bá ti accept guilty. Ẹ dákun ṣé ìbànújẹ́ ní mú yàn sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́. Ìbànújẹ́ kọ́ hùn, ẹ má dáa kọ̀ mọ́ra wọn. Ìbànújẹ́ kọ́ náà ń pè yín hùn. Wọ́ọ̀dù ganu tẹ́nìyẹn sọ ń bì kan hùn tó yẹ kó túnṣe tí ò túnṣe. Ká níbẹ̀ yẹn náà wọ́ọ̀dù ẹ má sọ pé ìbànújẹ́ ló sún débi tí ń sọ hùn. Ẹ padà sọ nú ọ̀rọ̀ yín pé ní òun sì nífẹ̀ẹ́ Ọlọ́run, òun nífẹ̀ẹ́ Ànábì gan, òun sì nífẹ̀ẹ́ yín o. Wọ́ọ̀dù ó nífẹ̀ẹ́ yín kọ́ la fẹ́ lò ń bẹ̀ bí kò ṣe wípé ní wọ́ọ̀dù ó nífẹ̀ẹ́ yín wọn ọjà bí kọ́ padà ń bi tán pàkíyèsí rẹ̀. Alẹ́bí ń bẹ lọ́wọ́ rẹ̀ tó láwọn àfáà ń ganu tó sì padà ọ̀dà jébì sí yìí náà lẹ́yìn ìgbà tẹ́lẹ̀ kó tún sóbà yìí pé ó sunkún pé òun nífẹ̀ẹ́ yín sọ padà wá yí padà náà ni. Aláàjì ò yí padà náà.
ní tí ò sí daṣọ bò ká mọ̀ daṣọ bò àmọ́ àwọn afá náà ganu bí apàdà sọmọ́ sí ganu ẹ mọ̀ sọ̀rọ̀ yìí so. ṣe rí ká ní sùúrù kò débi tí wọ́n ti tẹ́ ẹ̀tọ́ ọmọ èèyàn mẹ́lẹ̀ tí yàn ọmọ wòran ká mọ́ jẹ fásitì kọ̀lẹ́zọ̀ kọ́líbì kò débi táàtì rú tọrọ bára wa sọ ká mọ́ bára wa sọ. ẹ wò ó tó bá ṣe pé ní ganu èébú ló bá jẹ́ fáwọn àfà ẹ bá sí àkáǹtì rẹ̀ níwájú Ọlọ́run pé iye àfà tó ní wọ́n bọ̀ wá ganu pẹ̀lú èébú wọn. Ànábì sọ nínú kẹtẹ́ mọ́ fi di muflis wàṣátà mahada ó bú lágbájá ọ̀dà sí gbogbo àwọn àfà àwọn pátápátá ti yọ̀ǹda ipa àwọn filẹ̀ àwọn bùn so sẹ́yìn náà bùn tí yín náà bẹ́ẹ̀ ṣe pé ẹ̀bùn sáwọn àfà tó kù náà bùn náà bá ti bù kò sí láìfí ọ̀dà bẹ́ẹ̀ ẹ mọ́ sọ̀rọ̀ yìí so. ìyá ẹ̀kú ó rí ìyá ẹ̀kọ́ rẹ̀ ìyá kú fún mi àníjọ́ bí àdínkù nǹkan á ní mo níwà sí mo débẹ̀ mọ̀ sókò ní ilé ọ̀sọ́rọ̀ ń bẹ ìyá ẹ̀ wá kú lọ́jọ́ tí yà yín kú ṣé lọ́jọ́ tí yà rẹ̀ kú ní padà ń sọ ọ̀rọ̀ yìí ó jọra wọn. bàbá ń kíjì fáyìn tó bẹ́ẹ̀ ìgbọ́dọ̀ mọ́ lọ òun ló padà wá déwájú yín bàbá ń kíjì fáyìn mọ́ bá fi dáwò lọ kò sọ̀rọ̀ ń bí wọn àfa ń ganu ẹ̀kẹ́ lákèsí kí wọ́n jọra wọn níbo náà gbòòrùjọ́ tí yà yẹn kú ó wá sí lọrin àmọ́ ń gbàtọ́ wá di pé wọ́n ń tutù lára rẹ̀ kò sí ọjọ́ tí nǹkan bá síyàn ní máa le jù gbogbo tó padà kù nínú ìbànújẹ́ òun kìí dàbí ọjọ́ alákọ̀ọ́kọ́ kìí dàbí ọjọ́ alákọ̀ọ́kọ́ in tó fẹ́ síyàn látara ìbànújẹ́ ọjọ́ kìíní ni wọ́n síyàn gbogbo tó kù yín mọ́ gún rí wa yóò lè mọ́ dùn yẹn o bẹ̀bí talákọ̀ọ́kọ́ nǹkan ní ṣeré àlẹ́yìn ọjọ́ kẹjọ wọ́n ti lọ patí wọ́n ti wá ṣe patí fẹ́yìn náà ẹ máa sọ̀rọ̀ yìí sójà rẹ̀. kí n wá òkè àjẹ lọ sí ẹlẹ́sàn kí n sì kí tó jẹ́ mùsùlùmí ọlọ́mọ wá dé bẹ́ẹ̀ ìdé yẹn wá sí ẹnìkan làákà ìdá fún kò túbọ̀dọ̀ sí ní mọ́ a lè ṣe wá sí fóun ní ìsìnkú ìdé yẹn ló ṣe ọtí wọ́n gbọ́dọ̀ máa dé mi wípé ẹsẹ̀ yóò ṣe bí yẹn náà wá fẹ̀ èèyàn lẹ́yìn náà èèyàn ni ẹ̀yin náà kò sẹ́ni tí jẹ́yìn ò lè ṣe bẹ́ẹ̀ bá béèrè fún ẹ̀tọ́ rẹ̀ níbi tó yẹ kó ti béèrè kò burú ó wá síbi prógrámù yìí níbi kí ló wá níbi tẹ́ ti wá ṣe pàtí tán ti wá kọrin jólù jórin tí ò sí ní Islam ẹ̀yin náà gbéra ẹlẹ́fẹ́ lọ compensate ẹ̀ pé ẹ̀yin náà fẹ́ lọ kí nígbà wo lẹ lọ ní ṣé ń bi ọjọ́ òun lẹ tó pè pé màmá rẹ̀ kú ṣé ń bi ọjọ́ òun lẹ tó láǹfààní àti dọ́dọ̀ wọn pé ya wọn kú ẹ lákìíyèsí fàjàmá eléyìí ṣe pín fẹ́ mú ẹnìkan pé kó sá sọ̀rọ̀ lágídí níta ń sọ̀rọ̀ eléyìí pé ọ̀dà ká ní ọjọ́ òun náà wá ní ìjọjọ́ òun pẹ̀lú ọjọ́ tẹ́ ẹ gbọ́dọ̀ lọ ṣé ìjókòó òun gangan ló túmọ̀ sí pé a bá ṣe dárò ya rẹ̀ tá a zí ẹ̀lẹ́fẹ̀ lọ ṣe ló yẹ kẹ́ ẹ lọ ṣe fìdáhù lẹ lọ ṣe fìdáhù lẹ́nìyẹn pè pé wọ́n ganu torí pé àwọn àfáà tán bá gbé ya rẹ̀ wọ sàárè tán bá kírun sí wọn lá kò pè wọ́n pé wọ́n ganu ẹja tún pín lọ́tọ̀ọ̀tọ̀ àwọn tó wá ṣe dáadáa ń bi òkú tó kú wọ́n bá kírun sí yàrá wọ́n bá gbé sínú sàárè àwọn tán ṣe ń tọ́jẹ́ tọ́nù ni ẹ̀yin tẹ́ lọ ṣe fìdáwò ẹ̀ lọ ganu ni ló ṣe ń dùn kálukú ọ̀dà wọ́ọ̀dù pé ẹ wá kọ̀rẹ́tì ẹ̀ ń bẹ̀ òun tẹ́ bá pé lóòótọ́ lẹ bá bùn kò nídìí kẹ́ tó mọ tún sọ mọ́ ẹni dèèyàn gbé tẹ́ bá ti lákèsí gbé ńlá tẹ́ bá ní kẹ́ ẹ dá kínní ẹ ti yọ̀ǹda kò nídìí kẹ́ tún sọ mọ́ ẹ kàn débẹ̀ pẹ̀tọ̀ aláàjì sọ báyìí á ti yọ̀ǹda fún o nítorí tá a fẹ́ wá ṣe ẹ̀ sì yọ̀ǹda lẹ́fí sọ tẹ́sán tẹ́ ẹ̀ bá ti wá yọ̀ǹda ẹ̀ máa padà máa dápé báyìí mọ́ lẹ́yìn náà ni pé nípa lọ́ba ti tán lẹ́mìí lòótọ́ gẹ́gẹ́ bí ẹ̀bínú ẹ̀ sí nìkan orí ìdóhùn lẹ́yẹ̀kẹ́ ẹ̀ ti sọ ẹ̀ sì wá lọ bòmí lọ sọ ẹ̀ wò mí sọ̀rọ̀ yìí sọ. gbogbo àwọn láti gbọ́ tán wọ́n tó padà sọ àwọn ọ̀rọ̀ míì láwọn nǹkan tán sọ ni pé ní káwọn wá fi ilẹ̀ bẹ́ẹ̀ kó kálùkù àwọn wá dìde ìsìláàmù rẹ̀ ń kọ́ akramakumullah ìjọ tẹ́ni yìí ń wọ ìpèbí tó logbon tó lónú ìpèbí ìsìláàmù rẹ̀ jẹ́ yín lójú ń gbà wọn àbí ńgbà tó darí ìpèbí pé tó dé láti pèbí padà ṣe ti pé kẹ́límọ̀ míì sí ilẹ̀ nù ẹ ṣe máa ń dà pọ̀ mọ́ra wọn pàmò iye pàmò
yakfur bil iman ẹni tó bá da ìwà ẹbọ mọ́ tó bá da ìwà kèfèrí mọ́ ìgbàgbọ́ faqad habita amalu iṣẹ́ rẹ̀ ti bàjẹ́ tó ti ṣe ṣàhádà mi tẹ́ ti pè tí islam padà ní tẹ́fílẹ̀ fẹ́ kí islam rẹ̀ ó bàjẹ́ ẹ mọ̀ dá mọ́ pọ́n nǹkan tí ò ṣe jàre èèyàn sọ kó tó di pé wá lẹ́yìn ìgbà tó ẹ dé padà kí lẹ padà sí ọ̀dà nígbà tí ẹ̀mí rẹ̀ padà wá bàjẹ́ àwọn ṣe kọ̀rẹ́ẹ̀tì rẹ̀ ni kọ̀ kọ̀rẹ́ẹ̀tì ara rẹ̀ náà ẹlẹ́fẹ́ mójútó ẹ̀sìn rẹ̀ sí pẹ̀lú nǹkan tọ́lọ́run ọ̀pá yín láṣẹ rẹ̀ ni nídòkòjọ́ mẹ́jọ lẹ́fún ìpè ní mẹ́tẹ́ bá ṣe bẹ́ẹ̀ wọlé padà tó kún oṣù ìsìláàmù mọ́ ṣé ẹ fẹ́ sìnkú ìyá rẹ̀ ni ṣé ẹ fẹ́ gbé ìyá rẹ̀ sí sàárè àbẹ́ ẹ fẹ́ kírun sí i la ẹni tẹ́ ẹ sọ tẹ́ ẹ fi ṣàpèjúwe òun nísìnyí àwọn tẹ́ ẹ sọ fámìlì tẹ́ ẹ sọ yẹn wọ́n ní wọn wá kírun sí òkú wọn tó kú la òkú tí èsè mùsùlùmí àwọn àfa àwọn akàn tó pé ní mistake tán ṣe ni pé ní kí wọ́n lọ bẹ̀ pẹ́tọ̀ lágbájá ìtorí pé kí wá kírun àṣírí kọ́ mọ́ kírun ni ò já ṣe báyìí torí pé òfin ẹ̀sìn nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí ni àhẹ́ ti yín ó parí ẹlẹ́ẹ̀kejì ń bẹ ni pé ní ṣé mùsùlùmí náà lágbọ́yé débi pé ní ẹni tí èyí bá kírun wọn ò ní kírun síta tó bá kú nínú nǹkan tá a gbọ́dọ̀ mọ báwọn èèyàn sọ rè kì í sì jòkó ọ̀sálátù nìkan kì í sì jòkó wọn ṣe fìdáhùn nìkan nínú nǹkan tá a ṣòfò láwùjọ àwọn àfáà tán padà pé wọ́n ń ganu ẹlẹ́ẹ̀kejì ń bẹ ni pé ní ọgbẹ́ni ẹni tó sọ̀rọ̀ yìí wọn ò ṣẹ̀ṣẹ̀ máa pàkíyèsí àwọn àfáà sí irú nǹkan báyìí ọjọ́ tí Alhaji Saheed Òṣùpá kú tí bàbá Buhari náà ń bẹ̀ ó sọ fún wọn owó ló ń kálukú ń lé lọ àfá Buhari padà sọ́mbò míì pé ní ṣebí ń lọ́lú kan ń gbowó wálé ṣebí ń lọ́lú kan kò sí mọ́ sí lọ́fẹ̀ẹ́ kò dé kẹ́yìn àfẹ́ ọ̀pá owó tó ń kẹ́tẹ́ nìyẹn ń sọnù ẹ mọ́ lọ ganu síbi òde mọ́ tẹ́ ẹ bá débẹ̀ yìí tó bá jẹ́tò ẹ̀sìn yẹn ṣe ó ní ẹ bá wọn sọ̀rọ̀ Ọlọ́run ẹnìkan kan bá wọn sọ̀rọ̀ Ọlọ́run ẹlẹ́ẹ̀tì sọ oníkẹ́ tuntun sọ padà kí ló burú bẹ́ẹ̀ ṣe bọ́rọ̀ Ọlọ́run lọ́jà lẹ́mìí yín àbẹ́fẹ́ gbowó ni am tas'aluhum ajra fahum min maghramin muthqalun ṣé wàá ń béèrè ẹ̀san lọ́wọ́ wọn ni so irú ẹ̀ náà ló tún padà repeat ara ẹ̀ ń bí yìí náà gbogbo wọn ganu yìí báyìí náà nísìnyí ara ẹ̀ náà ni tẹ́lẹ̀kọ́ ni kẹ́ ẹ pé jọjọ kó ń bẹ̀ wọn ṣàdúrà nọ́mbà ń tọ́ yẹ kẹ́ ẹ ṣe tó jẹ́ ẹ̀tọ́ tẹ́ ẹ gbọ́dọ̀ ṣe fún ẹni tó kú tí ètò ṣe dandan gbogbo àlùmọ̀ nẹ́bí lápapọ̀ òun náà ni pé ní kí wọ́n sìn yáhùn kan kínú sí la kán sì gbé sí sáré ìtọ́jú ẹ̀tọ́ tí gbogbo mùsùlùmí ṣe kí ni tí wọ́n gbà ládá sínú ni gbogbo tó kù àfomọ́ ni kì í sára rẹ̀ àwájú kò fìdáwò kódà kò nítumọ̀ kò sínú ẹ̀sìn ẹ̀yin náà sì mọ̀ so ẹ fẹ́ máa pàṣẹ ẹ̀sìn rẹ̀ kẹ́sìn rẹ̀ ó lè bá a kù pẹ̀lú nǹkan tí ò sínú ẹ̀sìn Ọlọ́run àsánmọ́ fìtọ́ tá gbẹ ni ẹ fẹ́ palẹ̀ mọ́ ẹgbẹ́ lánàá ẹ fìtọ́ ta àní kíní yóò sínú ẹ̀sìn Ọlọ́run ìjókòó fìdáwò tẹ lọ ṣe òun kò sẹ́ẹ̀rì fún nǹkan tá à ń sọ nìyẹn ọ̀dà abákan náà ní pé ní ẹni pé gbogbo yẹn wá dìde bẹ́ẹ̀ kẹsà á mọ́ lọ kọ́ wá lóhun òsì Islam wẹ́ẹ́ olóburú jù irú nǹkan báwọn òdòdó kọ́ mọ́ sí Islam mọ́tọ́ bá ní Islam tí Islam bá kù lára rẹ̀ lára àjọ àṣàyàn tí Islam bá kù lára wọn lẹ́yìn ìgbà tán darí ìpè bí dé so bákan náà ni pé ní mo sọ lẹ́ẹ̀kan mufti sọ̀rọ̀ yẹn ó dáa wọ́n sọ dáadáa ṣé ọ̀pọ̀lọpọ̀ àwọn tán bẹ́ẹ̀ òun náà ń bẹ̀rù kí Islam rẹ̀ ọmọ bàjẹ́ àbí wọn òkú táwọn bá dìde yọ pẹ̀lú mi ìwà ẹlòmí ọ̀wá bẹ́ẹ̀ ẹ̀dá lákèésí ìbànújẹ́ tí ọ̀mẹ́ni yìí àwọn táwọn ń sọ ni pé ní ọ̀dà ìdáwà pẹ̀jú ẹni sìn Ànábì sallallahu alaihi wasallam obìnrin kan tọ́mọ rẹ̀ kú Ànábì lọ bá kókó sí sùúrù ó ṣe bí ó ṣe dàgbà Ànábì kún wájú rẹ̀ wọ́n padà sọ wípé Ànábì nù olóhùn ọmọ wọ́n lọ bá Ànábì padà Ànábì ní as-sabru 'inda as-sadmatil ula a máa ṣe sùúrù ń bá tí àdánwò bá ọkọ̀ kan yẹn ni ẹwọ̀n kan Ànábì ò sí ní kókó wọn ojú òkú tí kan bá ṣe tá sí à ń bẹ̀ nígbàtí ẹ ti dé bá nígbàtí nǹkan tí ń ṣe tó bá ti gùn lẹ́mìíhùn afá ọ̀dà lọ́wọ́ gbẹ̀yìn wá ní pé ní ọdẹ àti ẹ̀wà gbọ́ ẹlẹ́ ìjòkó ń bẹ̀ náà alhamdulillah ọ̀dà bẹ́ẹ̀ àti gbọ́ ẹ ti jòkó ẹwà wọlé ìbáyìí ní sẹ́mọ̀ wó wọ́n bá láwọn àfá lọ ganu náà ẹ̀rí nísìnyí ọ̀yá kí ni ṣẹlẹ̀ ń bí ẹjá gbọ́ owó sàárà kí náà ṣe ń bẹ̀ ohun kí náà ṣe ohun wọ́n ti dé bẹ́ẹ̀ sàárà wo ẹ̀dá kò ń bẹ́ báwọn ẹ̀dá kò ń bẹ́ báwọn so tí wọ́n bá ṣe wípé ní wọ́n ń gbìyànjú pé táwọn bá dìde kó ń bẹ́ ó lè fi ìsìláàmù lẹ̀ àwọn ẹ̀dẹ̀fẹ́ kó fi ìsìláàmù lẹ̀ àbí ayógbó àwọn náà pàwọn náà ṣe wá bínú kọ̀ káwọn bínú bí rẹ̀ kí èèyàn méjì mọ́sí kínú káwọn bá jẹ̀bi ọ̀dà ìdá sọ báyìí pé ní tán bá wá parí ìdòkóhùn gbogbo àwọn afá tó wọn bẹ pátápátá wọ́ọ̀dù gánú
kí wọ́n wá yọ kú ń bẹ̀ pẹ̀lú wípé wọn wá ní gba sàárà tí wọ́n gbà so ní kọ́nà mọ́kẹ́yà tó kú ni ṣé àdúrà tán ṣe náà gbowó ẹ̀ ní àbígbóná kó sàárà àwọn olè bá wa béèrè ní táwọn ará bí yìí ń jà fún un ẹ mọ̀ sọ àwọn ààyè àwọn ìyá wọn tó bá kú síbi tẹ́tù máa pawó mọ́ ọ̀dà ṣé àdúrà tẹ́tẹ́ gbowó ẹ̀ ní sísàdúrà nù ẹ̀já gbọ́ wọ́n wá ń fún yín lówó bí wọn kálukú wá ń gbowó wọ́n lọ ganu náà tí ń pè ní tán gbà lérò pẹ̀lú ganu nu kálẹ̀ ẹ bá lọ ṣàdúrà fún wọn pé ẹ lọ pẹ́tọ̀ gẹ́gẹ́ bí nǹkan tẹ́ ẹ pé ẹ gbàgbọ́ tẹ́ ẹ mọ̀ pé òun ló dá o ẹ lọ ṣàdúrà fún un ó ti wá di bí àbùkù kan wá ganu ó wá lóhùn ò ní yí padà tẹ́ ẹ bá fẹ́ dìde ń bẹ̀ pé ẹ fẹ́ dìde pé ìtọ́sọ̀ òun ẹlẹ́jú bẹ lọ ẹni sùúrù onídáwà ní ẹsẹ̀ wọn dà bẹ́ẹ̀ ẹ wá dìde ẹ wá ní gbilẹ̀ gbére owó sàrà bèlí ẹnì kan àmọ́ dáwó ọba ní kòró ẹ Lagos State ẹ kíníkẹ́ nìkan bàbá ẹni sáwọ ẹbí ní sáwọ bẹ́ gbogbo àwọn yìí ń kọ́ra kọ́ ó kálukọ́ ra dìde gọ́ pípẹ́tọ̀ kẹ́ ẹ lè mọ̀ pé àwa ganú ń bí àwa ṣàdúrà fún ìyá tó kú a sì wá ṣe ìwọ ọmọ ìyá yín Alhaji Wasiu Ayinde ẹ sì dìde ẹ mọ lọ òun dì à ń pa owó di rẹ ẹja gbélé iná káwọn tí mẹ́mí tí àgbàgbọ́dù náà sọ. àbáwọn àfáàdó àbáwá ìmáàmù jẹ ló fi wá di àwọn àfáà alátẹnujẹ. kéèyàn ó lówó kọ̀tán ojú kòkòrò kéèyàn ó sì ní alghina nafs kò dìgbà téèyàn bá tó do olóko ọkọ tó mọ nígbà náà pé ibi tó lóko ọdún ìkọ ẹ̀kọ́ lójú kòkòrò ẹgbẹ́ náà Ṣáfì yìí ni ó ní idha ma kunta dha qalbin qanu'in fa anta wa maliku dunya sawa'un níta ń pè ní ọrọ̀ níta ń pè ní pé ní èyí ṣe ti ganú lẹ̀ kò dìgbà téèyàn bá tó lówó àyèmọ́ iye olówó tó ṣe pé nítorí kó lè bá a nísì wọn ó sì dèèyàn yẹ̀yẹ́ àbá gbígbà gbọ́dọ̀ sọ̀rọ̀ yín lọ darí. wà tá a fi lé gbogbo kúrò nínú ẹ̀sìn náà lélẹ̀. èèyàn mélòó lẹ lóko nínú ẹ̀sìn ti yín gbogbo ọ̀rọ̀ tí kò ju pé wọ́n léèyàn nínú ẹ̀sìn lọ èèyàn mélòó lẹ lóko nínú ẹ̀sìn ọ̀dà bẹ́ẹ̀ tí wọ́n ń ṣe ìbáyé nísìn mélòó lẹ wá ṣẹ́kù nínú ẹ̀sìn ẹ̀sìn wọ́n ń ṣe ìdíhànù bàjẹ́ ẹ mọ̀ tí ọba ti lọ ẹ mọ̀ sọ mọ́ ní tí ìbá sàrẹ̀ ẹ mọ̀ sọ wọ́n lé ẹ ganu ẹ sì púrúfù pé ẹ ganu torí pé ẹ gbowó kó ń bẹ̀ ṣebí náà tó ní pé wọ́n fún yín ló alápílẹ̀ nísìnyún ìkíníkan mówó wá kìníkan mówó sàárà wá ẹ̀ǹtẹ́ bá torí ìdókòó yìí wá àsìkò sàárà rèé o ta ni wọ́n ṣe sàárà fún ta ní padà ń pínwó níbo ni wọ́n náwó náà sí níbo ló wá wà nú ẹ̀sìn bẹ́ẹ̀ ìpè tẹ́ bá lọ sàdúrà fókù rẹ́bi tẹ́ ẹ lọ sàdúrà fókù ẹ̀ wá pawó ń bẹ ẹ pawó wá ní padà àyèmọye ro bá ti mọ di wàhálà sí yín lọ tẹ́jọ́ mọ bára yín jà tẹ́ mọ yàkàyàkà ara yín tẹ́ padà mọ gbéra yín ṣépè pé lágbádá ló kówó lọ lágbádá ló yàn wá jẹ àyèmọye state tó pé ní tán bá dé league of ìmáàmù wọn àtàlífà àwọn gbà tán bá délé tán ìdáná mọ bára wọn jà nítorí ìyá kan tó kú àbí bàbá kan tó kú tán fẹ́ pín wọn bẹ́ẹ̀ ọ̀dà ẹni tí Alhaji Wasiu Ayinde ń bá yín sọ àní ẹgbọ́ ọ̀sẹ́ ẹ̀yin àfà ẹ má mọ̀ sọ afẹ́ ní ìhun dibi tẹ́ ti fẹ́ máa pawó mọ́ ìganú lẹ̀ ni wọ́n ń pè ẹ sọ di avenue tó ṣe wípé ní ẹni tí ó fẹ́ gbọ́rọ̀ Ọlọ́run kó lè bá a gbọ́ nítorí bá yín sọ nìyẹn ẹ lọ ganu náà ni ẹ mọ̀ yí padà kò tí yí akégbàgbọ́dẹ sọ̀rọ̀ yín lọ jàre. ìyẹn jẹ́ number one. number two mo ní wàá ronú sí kejì. nígbà tí èmi pẹ́ kí n tó débẹ̀ rọ́bà náà ni mo bá nígbà tí baba mufti fẹ́ parí lẹ́tọ̀ wọn ni mo débẹ̀ gbogbo ìṣẹ̀lẹ̀ question and answer yẹn ti kọjá mi mà dáyé. interrogation kejì question and answer. mo wá padà wo lórí íńtánẹ́ẹ̀tì ara kan mi inú bí mi ó já mi jẹ báwo ni yẹn ṣe lè sọ yìí báwo ni Wasiu Ayinde ṣe lè sọ yìí bẹ́ẹ̀ tí bá mo tún gbé sínú ìrònú nítorí nǹkan mi ìrònú pọ̀. tí mo rí ni wípé kí ló dé tèmi náà ó tètè dé. Bàbá Akéwú Bàbá Akéwú láti lọ bá ẹni nínú ilé. n táwa sọ nìyẹn. ó ní bẹ́ẹ̀ ṣe handle wọn. Allahu ọ̀rọ̀ Akbar. báyìí a rí lórí íńtánẹ́ẹ̀tì tẹ̀sán yóò dá. tẹ́ ẹ bá fẹ́ kí gbogbo wa ká túká ká máa lọ lé kílẹ̀ fẹ́ ṣe lórí. Onídìíkẹ́ túká ẹ ní sùúrù kò nídìíkẹ́ túká kò ń bẹ́ẹ̀ dandan ní kẹ́ túká ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ṣe ìwọ̀n ẹ fi sùúrù gbé tẹ́ ẹ bá wá ṣe tán ẹ má wàá pawó sàárà ẹ má jẹ́ wọn ná yín lówó kún kálukú dìde kọ́ mọ́ lọ ipe Alhaji Wasiu ní sórí pé àwa ganu àwa ṣàdúrà fún yá rẹ a sì wá ṣe ẹ̀tọ́ pé ara wa ní ọ́ ẹ sì dé ẹ mọ́ lọ àwọn náà rò pé ní kíní òun kan jábọ́ lọ́wọ́ rẹ̀ pé òun sì ní wọ́n wá ganu òun sì wá ganu kí gbogbo àwọn tó wá òun kó kálukú mọ́ kó wọn lọ lé padà
wàhálà fẹ́ dé àfáà oní ìfaramọ́ ní nàmánà ọjà túkọ̀ ẹ̀sọ́. ó ṣeéṣe kó humble ó ṣeéṣe kó ní ẹ má wọlé má ṣàkóso ẹ má introduce bàbá o èmi ni màá gbé nǹkan bàbá o ó possible kó wí bàbá o bàbá o. ti rí àwọn àfa kì í ṣe bàbá mufti nìkan àtẹ̀mí náà tí mo jẹ́ ti níbẹ̀ gbogbo wa lájọ wí ó ti rí wa ní ìlú tí afẹ́ fún gbàgbọ́. Allah ẹgbọ́rọ̀ so tó bá ṣe pé ìrí Alhaji Wasiu Ayinde rí yín nù ni kí ló dé tí ò lè humble ara rẹ̀ fún gbogbo yín lápapọ̀ sójú gbogbo yín lọ ni èèyàn kan ó ti gbogbo yín àfáà tẹ̀wá ń bẹ̀ lọ ni tó bá ti jù yín lọ tí ò fi wá ju tọwọ́ rẹ̀ lẹ̀ fún yín àti pé ẹ̀já mọ̀ nǹkan kan lẹ́ ń sọ wọn tẹ́ ẹ bá já mọ́ bó ṣe lè wọ́ ọmọ ká ní tẹ́ ẹ lẹ́ fẹ́ ṣe lára àwọn arábí inú ìsìlámù ẹ bá ń kọ́ wọn ó sì nítumọ̀ nínú ayé wọn wallahi lazim ẹni tí ń fìyàn mọ̀nà èyí ṣe wèrè pẹ̀lú ẹ̀ ẹni tí ń fìyàn mọ̀nà tí ń tọ́yàn sọ́nà ọlọ́run lójú méjèèjì lóòótọ́ táàjọ máa parọ́ tán ara kájọ máa gbé ìbàjẹ́ wallahi ò ní ṣe wọ́n pẹ̀lú rẹ̀ ìmọ̀nà là ń sọ ìwọ́ gbọ́ orí ni àwọn sàhábà Nábì ridwanullahi alaihim bá ṣe tó ní èwo ló dán wọ́n pẹ̀lú Ànábì gbogbo àwọn olówó tán báwọn Sheikh Adam sí rahimahullah èwo ló dán wọ́n pẹ̀lú wọn. Allahu akbar bàbá Alhaji Àgbànú ni gbogbo àwọn olówó tán ń bẹ lára wọn pátápátá èwo ló dán wọ́n pẹ̀lú wọn ká má wàá sọ alágbé lásán akọrin ìwà ń yàkàyàkà yín ó lẹ wá ganu nẹ́ẹ̀sì lọ ganu àfi tó bá jẹ́ kẹ́ ẹ̀ bá pawókò ń bẹ̀ lóko tẹ́ ẹ bá ti pawókò ń bẹ̀ ní tán ń pè ní pé ẹ lọ ganu nù ni ẹ ti wá ganu lè pe ní Alhaji kọ́ yìí lágbẹ́dákọ́ yìí Lagos State wà kíní kan wà kódà Tinubu náà ràn yàn wà ní tẹ́ ẹ lọ ganu dè náà nù ni ní tán gbà lérò pẹ̀lú pé ẹ ganu nù aláṣùlù fi dùn pé ẹ ṣàdúrà lọ́dọ̀ wọn mi gbà pé ó máa pè pé ẹ ganu torí pé ní ọ̀rọ̀rùn kẹ́ ẹ ti jọ máa ṣàdúrà fúnra yín kò pé ní ìganu ó ṣe wá lè pé lẹ́yìn ní ìganu kalẹ̀ ìganu ní kò sí tẹ́ẹ̀fì kún bínú lọ ẹ̀ṣẹ̀ kí nìkan àní ọ̀sá burú bẹ́ẹ̀ mọ́ bínú lọ àmọ́ tá à ń sọ ni wípé ní nígbà tẹ́ bá wá fẹ́ wá dìde ni ẹ má wá gbowó sàárà ẹ má táàsì ẹnìkankan ẹ má pẹ ẹnìkankan wá sanwó sàárà nítorí kálukú bá kó wá kọ́ mọ́ kó lọ́pàá rẹ̀ pé tọ̀jọ́ mọ́ òní gbogbo ń tẹ́ ẹ bá kó wá fẹ́ fi ṣe sàárà fún yá yìí ẹ lọ náà síbòmíì àwa àfa àwa ganu a sì ní gba iṣẹ́ lọ́wọ́ yín ká lọ mọ jẹ káàkiri kẹwọn bá rò pé bóyá ń ganu ẹ fi yọrí bà kó lọ́rùn yín ń kálukú lọ sí kíni kọ́ lọ sí sàárà fún yàwọn lọ́nà ibòmíì sálámù alaykum kò jù bẹ́ẹ̀ lọ gbogbo wàyí gan àdàkẹ́ pé a rò pé bóyá àwọn àfáyọ̀ ọmọ tán sí náà mọ tí wọ́n ṣe àmọ́ nígbà tẹ́ ẹ sọ gbó tẹ́ ẹ fẹ́ sọ tán tí wọ́n fẹ́ gbin rẹ̀ yín tẹni pé ẹ tẹ tara yín mọ́lẹ̀ nítorí ìsìláàmù rẹ̀ ẹ tẹ tara yín mọ́lẹ̀ torí pé èèyàn méjì gbọ́dọ̀ mọ́ bínú ẹ tẹ tara yín mọ́lẹ̀ ipé ìjọmọ èèyàn gbọ́n nìkan ìjọmọ èèyàn ògùn yín nígbà tẹ́ wá tẹ mọ́lẹ̀ tán ẹ mà pawó kó ń bẹ̀ náà ni ìtàn pè ní ganu ni ẹ rí pé bí òkú wájí Saheed Òṣùpá Alhaji Wasiu sọ ń bẹ̀ wípé ní ẹ̀yin àfáà lówó tá fún yín ó ti mọ̀túnmọ̀ rẹ̀ ẹ má wàá ganu mu ẹ bá wa sọ̀rọ̀ ọlọ́run àárín ìwọ ọ̀dà àwọn oníkìní yìí táwọn ti tẹ̀lé sínú ayé ẹ bá wọn sọ̀rọ̀ ọlọ́run ǹdẹ́ wọn sọ sókọ́ ọlọ́run ọ̀sán àwọn wàzárí. Wassalamu alaikum warahmatullahi.